Ebi ń pa wá, àróúnjẹ jẹ, àríṣẹ́ ṣe, àrówó ilé san, bẹ́ẹ̀ sì ni àrí owó ilé àwọn ìwé àwọn ọmọ san pàápàá. Àwa ò fẹ́ ìjọba èmi ló kàn yìí o. Ìjọba èmi ló kàn yìí ìnira ló jẹ́ nínú ayé wa. Àwọn ọmọ Nàìjíríà ti jáde, wọ́n ti pariwo síta o. Wọ́n ní àwọn ò fẹ́ ìjọba èmi ló kàn mọ́, wípé ìjọba èmi ló kàn ìnira ló jẹ́ fún àwọn. Wọ́n ní ìjọba èmi ló kàn, wọ́n ní wàhálà ló jẹ́ nínú ayé àwọn. Ẹ̀yin náà gbọ́ nǹkan tí àwọn ọmọ Nàìjíríà wí. Ìwà tó bá mọ̀ pé òòrùn iléèwé ọmọ rẹ̀ san mọ́ máa bọ̀ bí àbọ̀ ṣe. Gbogbo akátá ọmọ orílẹ̀-èdè yìí ni wa. A ka ìwé láwọn tá à ń sí ọ̀kadà, a ka ìwé. Wọ́n dẹ̀ sọ wá di ọlọ́kadà tán. Kó tó di pé wọ́n gba ìjọba, 115 náà bá machine, 1 million plus. Ara machine ní sí 1 million plus. Wọ́n ti sọ wá di ọlọ́kadà tán gbòòrò. Kò sí iṣẹ́, kò sí kankan. Ìlú jámọ̀ sọ̀kadà jí. Ebi ń para àbí, ebi sì ń pa àwọn ọmọ wa. Gbogbo àwọn ọmọ wa náà mo rí lọ sùkúù. Nǹkan wọn bàbá aráìsì ní ìsìn aráìsì agolo kan ní 500 arẹwà ní 500 naira tí ó sì rí bẹ́ẹ̀ rí. Láti ìgbà táwa ti wà kékeré àwọn bàbá tó bí wa jẹ́ ń sọ wípé yóò dá. Àwa náà bímọ sáwa náà tún máa sọ fọmọ wípé yóò dá ni lọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa. A gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ ní ká jáde káwa náà jà fún. Ìjọba tó wà ń ta yìí wọ́n fẹ́ pọ̀ ní 195 láyé Buhari. Àwọn ni wọn ò jẹ́ kẹ́nìbọ̀dì ò jáde sí ráyọ̀tì, àwọn wọn kó wa lọ́wọ́ sọ́wọ́ wípé kánísùúrù yóò ṣe. Nígbà òdéjì pé wọ́n fẹ́ jáde dìbò ìní ń sọ wípé ká fọkàn balẹ̀ àwọn lọ́kàn ó ti kàn wọ́n báyìí kì í sàwa ó kàn àwọn ní.